Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ògbóǹtarìgì gbajúgbajà àti olùdásílẹ̀ eré òṣèré òun eléré ìtàgé nì Fúnkẹ́ Akíndélé ti sọ̀rọ̀ rẹ̀ bí òun ṣe kọ́kọ́ gba owó tó tó mílíọ̀nù kan náírà (1 million naira) ní ọdún 1999 níbi àkọ́kọ́ tí òun ti kọ́kọ́ lu àlùyọ nínú eré tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ èyí tí ó gba orí ẹ̀rọ móhùnmáwòrán tí àkọlé rẹ̀ ń jẹ́ Ohun tí mo gbọ́dọ̀ mọ̀ I Need to Know, tí orúkọ òun ń jẹ́ Bísí nínú eré náà. Nínú àlàyé tí ó ṣe lórí ìrìnàjò rẹ̀ gẹ́gẹ́ bí òṣèré èyí tí ó fi hàn wípé kìí ṣe ìrìnàjò tí ó rọrùn rárá, ó tún ṣe ìrántí ìbẹ̀rẹ̀ ìrìnàjò rẹ̀ ní ọdún 1996 nígbà tí òun máa ń kó ipa kéékèèké nínú eré ìtàgé ṣíṣe. Oríṣiríṣi ìdojúkọ àti ìpèníjà ohun ìkọ̀sílẹ̀ lé òun máa ń bá pàdé níbi tí àwọn bá ti lọ ṣiṣẹ́ eré ìtàgé kí ó tó di pé nígbẹ̀yìn ọ̀rọ̀ òun já sáyọ̀. Ó tún wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé nígbà tí òun máa gba èrè sùúrù, ìforítì àti ìpamọ́ra ni ó jẹ́ kí òun kópa nínú iṣẹ́ tí orí ẹ̀rọ móhùnmáwòrán I Need to Know, níbi tí ó jẹ́ wípé òun ti kọ́kọ́ gba owó àkọ́kọ́ tí ó tó mílíọ̀nù kan náírà àti pé ẹni àkọ́kọ́ tí òun kọ́kọ́ sọ fún ni ìyá tí ó bí òun. Àwọn ló sọ fún òun láti kọ́kọ́ san ìdámẹ́wàá nínú rẹ̀ kí ó tó di pé òun bẹ̀rẹ̀ sí ní ná lára owó náà. Lẹ́yìn ìgbà tí òun san ìdámẹ́wàá tán ni òun gba yábà lọ láti lọ ra bàtà nítorí pé òun kò ní bàtà kankan rárá, tí òun sì tún pààrọ̀ àpótí ìkó-nǹkan pamọ́ sí bíi aṣọ, bàtà, àpò ìfàlọ́wọ́ wardrobe. Ó wá kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn nípa pé ọ̀dọ́mọdébìnrin tí kò ní bàtà lánàá ti di oníbàtà lónìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post àti The Nation. Mínísítà fún eré ìdárayá, àṣà àti ìṣe Minister of Sport, Art and Culture ti orílẹ̀-èdè South Africa, Gayton McKenzie, ti kéde síta gbangbawáyàyé wípé kò wù òun láti jẹ́ kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n pegedé fún ìdíje eré bọ́ọ̀lù àgbáyé FIFA World Cup ti ọdún 2026. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ tí ó wáyé lórí ẹ̀rọ rédíò 100 Radio 947 ti ilẹ̀ Johannesburg ni McKenzie ti fi ẹ̀sùn kan orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n gbìyànjú láti fi ojú kéré ìpolongo tí orílẹ̀-èdè South Africa ń ṣe fún àti pegedé fún ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti ọdún 2026. Àwọn ìdojúkọ tí wọ́n ní kò ṣẹ̀yìn bí àjọ tí ó ń rí sí ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé FIFA ṣe àkọsílẹ̀ kọ̀ọ̀kan fún wọn, èyí tí ó mú ìfàsẹ́yìn bá wọn tí ó sì tún jẹ́ kí ìrètí láti pegedé wọn mẹ́hẹ. Gbogbo ìpèníjà àti ìdojúkọ tí wọ́n ní yìí ni ó jẹ́ àǹfààní fún àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Nàìjíríà láti dé ibi tí wọ́n dé nínú ìdíje eré bọ́ọ̀lù àgbáyé. Lọ́rọ̀ ẹ̀yìn ni orílẹ̀-èdè South Africa náà ti rọ́wọ́ mú ní ìpele ẹgbẹ́ C nígbà tí wọ́n na orílẹ̀-èdè Rwanda ní 3-0 ní ọjọ́ ìkẹyìn ìdíje náà, èyí tí ó jẹ́ kí wọ́n pegedé fún ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti àgbáyé ní ìgbà àkọ́kọ́ láti ọdún 2010. Mínísítà orílẹ̀-èdè South Africa tí ó jẹ́ ọmọ ọdún 51 years tún jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe àdásí àwọn lẹ́yìn. Nítorí ìdí èyí ni òun ṣe fẹ́ kí wọ́n pàdánù gbogbo ìdíje tí ó ń bẹ níwájú wọn kí wọ́n má baà lọ sí ìdíje eré bọ́ọ̀lù ti àgbáyé. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà kò fẹ́ràn àwọn rárá, bẹ́ẹ̀ sì ni àwọn náà kò fẹ́ràn wa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Vanguard. Ẹkún kan ń pe ẹkún ránṣẹ́ níbi ètò ìsìnkú olóògbé atukọ̀ iléeṣẹ́ móhùnmáwòrán ìròyìn Arise TV News anchor Sotomchukwu Maduagwu tí gbogbo ènìyàn mọ̀ sí Somi, nígbà tí wọ́n gbé ìyókù rẹ̀ síkà ilẹ̀ ní abínibí rẹ̀ Agulu ti ìjọba ìbílẹ̀ Anaucha ní agbègbè ìpínlẹ̀ Anambra. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi àti àwọn bíi ẹbí, ìdílé, ọ̀rẹ́, ará ibiṣẹ́ rẹ̀ àti àwọn ènìyàn jàǹkàn-jàǹkàn ni wọ́n péjọ síbi ètò ìsìnkú náà tí wọ́n sì ń pariwo wípé ìpèníjà àìní ààbò tó péye ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra. Obi wá ṣàpèjúwe ikú Maduagwu gẹ́gẹ́ bí ìbànújẹ́ ọkàn tí ó sì tún dùnní gidigidi àti pé ó ṣe àfihàn bí ààbò lórílẹ̀-èdè yìí ṣe burú tó. Nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ìsìn fún olóògbé náà ni Obi ṣàlàyé wípé òun kò mọ̀ pé
ọmọ ìlú kan náà ni àwọn, ṣùgbọ́n nígbà tí òun gbọ́ nípa ikú rẹ̀, èyí tí àwọn mọ̀ wípé àdánù ńlá ni ó jẹ́ fún gbogbo ènìyàn, ó dùn ún dé góńgó ọkàn. Síbẹ̀, àwọn kò lè dá Ọlọ́run lẹ́bi nítorí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run tí ẹnikẹ́ni kò sì tún lè bi léèrè èrèdí tí ó fi mú un lọ. Ṣùgbọ́n wíwá tí àwọn wá yìí jẹ́ láti pẹ̀tù sí wọn lọ́kàn kí àwọn sì tún bá wọn kẹ́dùn. Ó wá bẹ gbogbo ènìyàn láti máa rántí ìdílé olóògbé náà nínú àdúrà wọn nígbà gbogbo, àti pé kí òun tó kúrò ní ìlú Birmingham ni òun ti sọ fún àwọn ènìyàn láti máa rántí olóògbé yìí nínú àdúrà wọn nítorí pé ọmọ ni ó jẹ́ sí òun, èyí tí òun gbọ́dọ̀ lọ síbi ètò ìsìnkú rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Rev. Peter Ezekwesili ti ìjọ St. Theresa Parish ló sọ̀rọ̀ ìyànjú níbẹ̀ tí ó sì tún rọ gbogbo ẹbí ìdílé olóògbé láti mọ́kàn nítorí pé Maduaga gbé ìgbé ayé tí ó ní ìtumọ̀ àti ipa rere lórí ilẹ̀ ìpẹ́. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé Ọlọ́run ló mọ ìbẹ̀rẹ̀ àti òpin ohun gbogbo. Àwọn kan lè máa banújẹ́ wípé kò pẹ́ láyé rárá. Ta ni ó mọ̀ bóyá bí Ọlọ́run ṣe ṣètò ayé rẹ̀ ni? Nítorí ìdí èyí, ohun tí ó yẹ kí wọ́n máa ṣe fún un kò ju pé kí wọ́n máa rántí rẹ̀ nínú àdúrà wọn. Òbí wa gbóríyìn fún àwọn ilé-iṣẹ́ Arise News Channel fún àdúrótì tí wọ́n dúró ti ìdílé olóògbé náà láti ìgbà tí ó ti filẹ̀ bora bí aṣọ. Ọ̀rọ̀ ìbánikẹ́dùn sì tún tẹ̀síwájú fún ẹni tí ó papòdà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè yìí Nigerian Police Force ti kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ní lọ́kàn láti ṣe ìwọ́de ohun ìfẹ̀hónúhàn fún ìdásílẹ̀ Mazi Nnamdi Kanu láti má ṣe wá sí agbègbè Aso Rock àti àyíká rẹ̀ rárá. Èyí ni ọ̀rọ̀ àkọsílẹ̀ tí alukoro ti iléeṣẹ́ ọlọ́pàá Force Public Relations Officer CSP Benjamin Hundeyin ṣe àtẹ̀jáde rẹ̀ ní ìlú Àbújá àti àṣẹ láti ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga Federal High Court Abuja. Ó wá ṣàlàyé wípé ilé-ẹjọ́ ti so àwọn olùwọ́de lọ́wọ́ kọ́ nígbà tí wọ́n ń ṣe ẹjọ́ láàrin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú Ọmọyẹlé Sowore àti àwọn 4 mìíràn ní ọjọ́ 17 oṣù kẹwàá October 17 ọdún tí a wà nínú rẹ̀ yìí. Àṣẹ yìí kan gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ṣe ìwọ́de ní agbègbè àti àyíká Aso Rock. Àwọn ibi mìíràn tí wọn kò gbọdọ̀ ṣe ìwọ́de dé ní National Assembly Complex, Force Headquarters, the Court of Appeal, Eagle Square àti Shehu Shagari Way. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò yóò rí dájú pé ètò ìrìnnà ń lọ gerege, ààbò tó péye wà fún gbogbo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn, àti pé ẹgbẹ́kẹ́gbẹ́ tàbí ènìyànkéènìyàn tí wọ́n bá fẹ́ lo àǹfààní ìwọ́de láti fi ṣiṣẹ́ ibi bíi bíba dúkìá jẹ́, ìpànìyàn, ìjínigbé, gbígbé irinṣẹ́ olóró lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ọwọ́ àwọn agbófinró bá tẹ irú ẹni bẹ́ẹ̀, àwọn yóò fi mú irú ẹni náà dánrin. Hundeyin tún ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àwọn tí wọ́n bá ń lo ẹ̀rọ ayélujára láti máa fi hùwà búburú lórí ìfẹ̀hónúhàn náà ni àwọn yóò ṣe ìwádìí tí àwọn yóò sì lo ẹ̀rí orí ẹ̀rọ láti fi bá wọn ṣe ẹjọ́. Ọ̀gá àgbà pátápátá ti iléeṣẹ́ ọlọ́pàá Inspector General of Police IG Ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun ti wá pàṣẹ fún Kọmíṣánná ọlọ́pàá ti ìlú Àbújá àti àwọn òṣìṣẹ́ elétò ààbò mìíràn ti ìlú Àbújá láti ṣe àmúlò àṣẹ tí ilé-ẹjọ́ pa. Hundeyin wá gba gbogbo àwọn ènìyàn tí wọ́n ń ṣe ìwọ́de ohun ìfẹ̀hónúhàn nímọ̀ràn láti gba ilé-ẹjọ́ lọ tàbí àwọn ibòmíràn tí ó ní àtìlẹ́yìn òfin nínú lọ fún sísọ ẹ̀dùn ọkàn wọn níbẹ̀ ju kí wọ́n máa káàkiri àdúgbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard bákan náà. Ìròyìn lérèfé tó ní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ oge. Ẹ tún pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣàlàyé lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.